Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad, ẹni tí Ọlọ́run rán gẹ́gẹ́ bí ìkẹ́ àánú fún gbogbo àgbáyé. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá àwọn sàhábà ànábì àti gbogbo ẹni tó gba tọlọ́run gbọ́ lódodo, àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin, a kí yín káàbọ̀ sórí ètò yìí, ètò tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa nípa ìlànà ẹ̀sìn Islam. Pẹ̀lú mi lálẹ́ òní, òun náà ni ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam tán jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ Lárúbáwá àti ẹ̀kọ́ ẹ̀sìn. Àwọn náà ni igbákejì ọ̀gá pátápátá fúnlé ẹ̀kọ́ gíga Kwara State College of Arabic and Islamic Legal Studies. Mo ń sọ̀rọ̀ nípa Barrister Adam Muhammad Jamiu. Assalamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alfa wa ni ẹ ti rí yẹn. Àwọn náà ni wọ́n ó sì máa dáhùn ìbéèrè tá a bá tì síwájú wọn. A kí gbogbo wa kú ọdún, a kú yèdún, Ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. A fi àsìkò yìí kí bàbá wa ọlọ́lọ́ọba lọ́rin ṣéèwù wallahu yasimuka minan nas la tahafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. A kí yín púpọ̀, ẹ kú ọdún, ẹ kú yèdún, Ọlọ́run jẹ́ kẹ́ lo àyè náà pẹ́jù bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ pẹ̀lú àlàáfíà àtàlékún fàyàbalẹ̀. A fi ti kíkí bàbá wa ọlọ́lọ́ọba lọ́rin kí gbogbo àwọn olóyè nínú ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. A wá fi kí gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Kwara, a sì fi kí gbogbo àwọn àlùfáà. Ọlọ́run jẹ́ kárí gbogbo yín pẹ́ o, kẹ́yìn náà rí àwa náà pẹ́. Gbogbo ọ̀nà ìjọsìn wa Ọlọ́run gbà lẹ́sìn fún wa. Adúpẹ́ lẹ́sìn àṣàdó Ọlọ́run mẹ́mi dẹ́ẹ̀mí, Ọlọ́run ti mẹ́mi dẹ́ẹ̀mí o. Inú ọdún náà la wà yìí, Ọlọ́run já sọ̀pọ̀ ọdún láyé, kó gba gbogbo ọ̀nà ìjọsìn wa lẹ́sìn fún wa, kó sì fi istijaba kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́, àmín. Lónìí a jíròrò, torí ẹ lè máa ṣe nǹkan kẹ́ ẹ má mọ̀ dí tẹ́ ẹ fi ń ṣe. A jíròrò pé ọdún Iléyá tá à ń ṣe yìí gangan kí ló fà á, bò ló ṣe bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ bá gbọ́dí tó fi bẹ̀rẹ̀, ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wá tí ẹ fi wà nínú ẹ̀sìn Islam. Ìdí ọpẹ́ yín ẹ mọ̀ díẹ̀, torí pé kí ni a ti máa ń sọ pé inú gbogbo ẹ̀sìn tọ́lọ́run lọ́wọ́ sí, Ọlọ́run sọ nínú Quran ni pé inna dina indallah al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Òun Ọlọ́run òun sọ fún yín pé ẹ̀sìn tóun fọwọ́ sí òun ní Islam. Bó bá dijọ́ àgbéǹde ẹni bá gbé ẹ̀sìn míì wá yàtọ̀ sí Islam, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ o. Níjọ́ tá à ń wí yọ̀ wà nù ẹni tí ó ṣòfò, Ọlọ́run jà ṣòfò. Náà ni ẹ máa bára yín yọ̀, bí wọ́n bí yín sínú ẹ̀ ní bẹ́ẹ̀ convert sí Islam, ẹ máa bára yín yọ̀. Torí kò sí tẹ́ ẹ máa júwe nínú Islam tẹ́ ẹ ní rákọsílẹ̀ rẹ̀ nínú ìwé àwọn míì pé àwọn náà rí pé nìyí wáyé, àwọn náà rí pé ìlànà kan náà ni àjọ ń tọ̀. Ìwé tí yóò ṣe wá pé àwa la ní ẹ̀kúnrẹ́rẹ́ ìwé lọ́wọ́ tó bẹ̀rẹ̀ látòrí ànábì wa Adam tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ lè máa ṣe ìjọba àtànákẹ́ máa pè níjọba tòní, kò rí bẹ́ẹ̀. Bó jíṣẹ́ kan bá ti ń lọ tó jíṣẹ́ míì dé, à ń gbà gbọ́ ni. Náà ló fa àwọn Júù, wọ́n gba ànábì gbọ́ dé bíi Mósè, ànábì Musa.
ńgbà tí Jesus Christ dé ànábì Ìsá wọn ni Mósè tá a ti ń tẹ̀lé ńlá ń tẹ̀lé mẹ́sì jẹ́ Júù nù ni wọn ò gbà táwọn kírísítẹ́nì ń ṣe bẹ́ẹ̀ náà ni tó wá ṣẹlẹ̀ nísìnyí táwọn èèyàn gba ànábì Ìsá gbọ́ tán tóun náà sì sọ pé lẹ́yìn òun òjíṣẹ́ mi ń bọ̀ òun ni yóò sì jẹ́ òpin òjíṣẹ́ ọwọ́ adé òun tó wá gbà òun náà gbọ́ náà la fi wá dá a mọ̀ yìí pé ẹ̀sìn tó kún ẹ̀sìn tó pé òun náà ní ẹ̀sìn Islam tó yẹ pé gbogbo òjíṣẹ́ Ọlọ́run lọ́lọ́run ròyìn wọn fún wa nínú Al-Qur'an adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níta tó fi máa ṣèmí ìyàtọ̀ sí tiẹ̀ Ọlọ́run má gbé wá bá wa ọdún Iléyá là ń ṣe yìí àwọn èèyàn fẹ́ mọ ìdí tá a fi ń sọdún Iléyá bó ló ṣe bẹ̀rẹ̀ gan-an akramakallah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Ọlọ́run kí ó san yín lẹ́san dáadáa. àmín wa iyyakum. gbogbo ẹ̀sìn tí ń bá ń jẹ́sìn Ọlọ́run ọba ló ní. Allahu akbar. kì í ṣe èèyàn. Allahu akbar. Ọlọ́run ọba sì ní nítorí kó lè bá a dá wa lójú pé ìsìláàmù ẹ̀sìn rẹ̀ ni gbogbo tí mùsùlùmí bá ń ṣe lónìí ọgbà látara àwọn òjíṣẹ́ tó ṣáájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ wá lọ́rọ̀ léyà rí nítòsí múléyà wá tó wá dọdún fáwọn lónìí kì í ṣe ń tọ́rẹ́rìn kì í ṣe ń tọ́rẹ́rìn mùsùlùmí gbọ́dọ̀ lọ́wọ́ mọ̀ wípé ìpọ́njú lọ́ba ẹnìkan òun lọ́dọọdún fáwa. Allahu akbar. anabi Ibrahim aleyhi salatu wa salam. àmín. ọpẹ́ tó fi ń bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ó bùn lọ́mọ Ọlọ́hun tètè dá lóhùn àìwá dá lóhùn ọlọ́hùn yìí tí ó tètè dá lóhùn yìí kì í ṣe pẹ́mi rẹ̀ ọjà kan ipò Ọlọ́hun ní dáhùn lóhùn ọgbà Ọlọ́hun dáhùn lóhùn kọ́lá ń gbà àgbà dé tí ń wò ó pé nítò bàbá tí ń dé ní wàá nílẹ̀ ádùmù mi ní egun mi tí ó ti ń lẹ ara mi ti ń dọ̀lẹ ọ̀làmọ́kùnbídò àìkàṣẹ̀ kí yá ní wá torí àdúrà yéé sí àdúrà sórí ibú bọ́lá wọn bá ti ṣe nǹkan kí wọn máa ṣàdúrà lọ ni ọwọ́ à ń ṣe lọ títí Ọlọ́run fi wá lásìkò tó ọgbàdúrà rẹ̀ àdúrà rẹ̀ tọ́lọ́run bá gbà òun náà ni ànábì Ismail tọ́lọ́run bá fún látara ọ̀kan náà ìyàwó rẹ̀ tá à ń pè ní Hajar òun sì ní aládéhùn ní ẹni tí máa síkà káwà ní onílà ànábì Ibrahim alayhi salatu wa salam Ọlọ́run bá gan ó fi bẹ́ẹ̀ ròyìn rẹ̀ pé síkà wa Ibrahim alladhi waffa Ọlọ́run bá sọ́nà al-Qur'an àti Ibrahim tó síkà alkawani alkawani ìlú dilé afáwà yìí kí ló alkawani náà wọ́n Ọlọ́run tó bá fún mi lọ́mọ ní tó bá ní fọmọ náà ṣe ní mú èṣe ọlọ́wà ni so wí bẹ́ẹ̀ náà a fún ọlọ́mọ ní táwọn akó fọmọ ṣe náà ní pé ní love jọ́sìn fún wa sẹ́ẹ̀mọ̀ yìí pé gẹ́gẹ́ bí èmi àtẹ̀yìn tá a jọ ń gbọ́ra wa yìí tí ò bí mi àkọ́kọ́ lẹ́yìn tó ṣe pé gbà tí ó fi mọ́ yìí 100 ọdún pé lórí ẹ̀ Allahu akbar tí ó mọ̀ gbà tí kò yá amẹ́ni tó gbọ́ Ọlọ́run bá gbọ́ ni bọ́mọdé Ọlọ́run bọ́mọ òde Ọlọ́run borí jẹ Ọlọ́run bí òrí jẹ Ọlọ́run ó yàtọ̀ fáwa tó yẹ pé tó bá fẹ́ díẹ̀ báyìí à ń lọ ilé àwọn yẹ̀mí wónú à ń lọ ilé àwọn baba aláwo nù bí ẹni pé Ọlọ́run kì í ṣe dẹ̀kùn bí ẹni pé Ọlọ́run kì í ṣe ilé lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gbà pé tọ́lọ́run bá fẹ́ nìyí ó sì pé ọmọ rẹ̀ rí ọmọ mi ìní ara fílímù náà mi adìní azbahuk tí mo rí lójú àlá kìí sì sàlá Ọlọ́run ọba ló pa mí láṣẹ òní pé kí n dúnbò rẹ̀ fáńdùrù máa tààtàrà kí ló ọmọ kí ló rí sí ọmọ alálùbáríkà ọmọ rí Ọlọ́run ọmọ sọ fún yí pé if'al ma tu'mar nítorí Ọlọ́run ọba ní kí o ṣe ìwọ bàbá mi ni kó o ṣe satajiduni insha Allah mina sabirin ó rí pé mo ṣe sùúrù fún ọ láti pa mí. Allahu akbar. ọmọ àwo níbẹ̀ láyé lónìí ọmọ tí ò gbowó oúnjẹ tí ò kí bàbá rẹ̀ àrọ̀ mọ́ òró oúnjẹ àgbà tí ọmọ bí bàbá ti wà. àwọn ọmọ tí ń yíya wọn lọ́rùn tí wọ́n ń pa bàbá wọn. tí wọ́n fi wọ́n sowó. àwọn ọmọ àwọn ọmọ Ismail náà ní kọ́lọ́mọba kó fẹ́ nìkọ̀ọ̀kan wá bí. àmín. bẹ́ẹ̀ ni kó fún wa kó sì fún wa nírú ìyàwó anabi Ibrahim tó gbà fọlọ́n Hajar ọmọ pé táwọn lọ fọmọ ṣẹnu. ó sì gbà fọlọ́n pé ọkọ mi ò ní parọ́ dédé sẹ́tọ́lọ́mọba náà ní ọ̀jẹ́. ọwọ́ adébi tí ó ti dùn bú ọmọ ibẹ̀ ní jẹ́ múnálẹ̀ ní ní wọn ká odidi ìlú níjọ́ náà tí wọ́n rìn kún tó débẹ̀ ìmúra tí ó gbẹ̀bẹ̀ ọmọ lọ́rùn Ọlọ́run ó fi àgbòrọ́kù fàdẹ́nà òbí tí bí i nàzím àgbò ńláńlá Ọlọ́run bá ní àfi tánà fún gbé àmọ́wulẹ̀ pa ọmọ àgbò ní ọpa iná Ọlọ́run bá sọ dàládà fáwa lónìí sọ́dọọdún tí gbogbo àwọn mùsùlùmí táwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹ̀ tá à ń yọ̀ gan nípa à ń sọdún ẹ sì rí pé ọdún yìí gan
ọlọ́run ọba ṣe lófin fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lá ọdún méjì lọ́lọ́run ọba ṣe lófin fún ó ṣe ọdún ààwẹ̀ ó sọ ọdún iléyá méjèèjì ló sì rò pọ̀ mẹ́sìn ọdún ààwẹ̀ tá a bá gbààwẹ̀ tán òun là á ṣe ọdún iléyá tí wọ́n bá parí hajj tán òun là á ṣe òun ni wọ́n máa fi pè ní yomul hajjil akbar ọjọ́ hajj tó ga jù ọjọ́ iléyá ni kì í wá sí pé àwọn tó bá lọ hajj nìkan ni wọ́n ń pẹran toríjọ́ tí wọ́n pẹ̀ràn tí ń jẹ́ ọjọ́ kejì àràfà àwọn òun lọ́jọ́ iléyá tí gbogbo mùsùlùmí náà pẹ̀ràn ká jákèjádò ayé bọ́rọ̀ iléyá sì bẹ̀rẹ̀ ní bó ṣe di súnà fún wa ní tá à ń fi ṣe dáàárọ̀ ìkọlọ̀ jẹ́ àṣepẹ́ lórílẹ̀ ayé kó sì gbà lẹ́sìn fún wa. àmín. pẹ̀lú ọ̀rọ̀ tí àlejò wa pàtàkì àlùfáà wa tí wọ́n ṣe lálàyé fún wa yìí ó ń ṣàfihàn pé Ọlọ́run fẹ́ ká kọ́ ẹ̀kọ́ nípa ìgbésí ayé ànábì wa Ibrahim ẹ rí i pé àwọn olódì kejì wa náà wọ́n máa ń pè ní bàbá ìgbàgbọ́ àwa náà bí lè pé bàbá ẹni tọ́gbọ́ lọ́n gbọ́ nínú gbogbo ẹ tọ́gbọ́ lọ́n gbọ́ láyé bàbá wa ànábì wa Ibrahim ni aleyhi salatu wa salam yẹ́nà tí pé ńgbà tá à ń discuss ọ̀rọ̀ hajj ànábì wa Muhammad ìdáyé ńgbà náà Ọlọ́run pa Ibrahim láṣẹ pé kọ́lé kan fún mi ní Mọ́kà torí àwọn èèyàn mi ọmọ wa jọ́sìn bí àwọn tán gbà mí gbọ́ lódodo náà la fi ní the greatest assembly in the whole world tí ó ever ṣẹlẹ̀ anywhere náà ni Mọ́kà fi ń jẹ́ Mọ́kà lónìí táwọn èèyàn ń wọnú Baitul Atiq njọ́ ọmọ kọ́kọ́ wọbẹ̀ 1988 mo ní Ọlọ́run o so ká dá a mọ̀ yìí pé aṣíwájú náà àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ ọ̀nà ànábì wa Ibrahim tẹ́yà báyìí ti já ànábì Ọlọ́run tó bá ti bímọ ọkùnrin ọmọ rẹ̀ náà já ànábì ni bọ́lọ́run ṣe ṣe nù Ismail ànábì Ọlọ́run bàbá rẹ̀ ànábì Ọlọ́run ẹ wá wo ń tó ṣẹlẹ̀ yàtọ̀ sípò àkọlé olúwa tí wọ́n kọ́ sí Mọ́kà kó tó di pé wọ́n ọlọ́wọ́ pa ànábì wa Ibrahim láṣẹ láti kọ́ ilé ńlá tá a mọ̀ sílé olúwa Baitul Atiq níṣẹ̀lẹ̀ tá à ń wí ti ṣẹlẹ̀ Ọlọ́run wá ń fi hàn wá nísìnyí pé kálọ̀ ọmọ o nítòsẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyá ọmọ bàbá ọmọ àtọmọ bó láti demonstrate ẹ̀ nípa ìgbésí ayé wa bó láti jẹ́ k'Ọlọ́run kó nípa nínú ntàbà sí kó sì pé ntọ́ bá fẹ́ láti àníṣe ntí ọ̀fẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn pé gbogbo wa tá a jẹ́ bàbá ká dúró ti Ọlọ́run ká sì fi ìfẹ́ dídúró ti Ọlọ́run nípa apáyà rẹ̀ ká fi hàn Ọlọ́run sì ní apáyà òun láyé káì tún páyà òun bàbá lọ ṣiṣẹ́ hajj náà àmọ́ ní tó jẹ́ pàtàkì jù òun náà ni pé takwa ìbẹ̀rù Ọlọ́run ẹ wo ọmọ tí wọ́n fẹ́ patọ́mọ̀ pé wọ́n pa òun kò sì sá lọ ẹ wò ya tí òbí jù kan lọ tí ọkọ rẹ̀ ní òun ò dùn bú ọmọ yìí gbọ́dọ̀ ṣe pa òun láṣẹ ni ó ní tọ́lọ́wọ́n ọba rẹ̀ bá pa ọ́ láṣẹ irú àwọn ìyá bẹ́ẹ̀ sáré wọn mọ́ níta wá fẹ́ sọ nísìnyí pé kí gbogbo obìnrin kan gbà fọ́lọ́run látara ọkọ wọn ìfẹ́ ọkọ wọn ni ká máa ṣe tí ó bá ti takùtọ̀ lọ kí gbogbo ọmọ àtọkùnrin àti obìnrin kan gbà fóbi wọn tí wọ́n ń fẹ́ táwọn òbí wọn bá ń fẹ́ tí ó bá ti takùtọ̀ lọ kí bàbá tó jẹ́ olórí inú ilé náà kó náà ṣe ti Ọlọ́run ń fẹ́ ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká kọ́nu à ń sọdún lẹ́yìn à ń sọdún lẹ́yìn à ń sọdún lẹ́yìn kí lè rí kọ́ ń bẹ́ nítọ́lọ́run fẹ́ fi kọ́ wa nù tó fẹ́ fi ràn wá létí so níta wá fẹ́ bí yín nísìn ni pé nínú ọdún iléyà yìí fámìlì pín sí méjì kí ni tí mo fi ní fámìlì pín sí méjì o àwọn kan bẹ wọn láǹfààní àti lè rẹran léyà tí wọn pa àwọn kan wọn rà débi tí kí wọn tún máa fún àwọn èèyàn tí wọn pa ni káàkiri àwọn kan wà ní dípò tí wọn lè pa kí ni pòsíṣàn àwọn tí ò ní túláàsì ṣé wọn lè yáwó kó fi ra àgbò káwọn náà ò fi lè pa nínú iléyà tá à ń ṣe lọ́wọ́ yìí. alhamdulillah bó bá ṣe wọ Ọlọ́run ní í ṣe lára ẹ̀dá ẹ̀. Allahu Akbar. ìgbà míì yóò gbẹ́dẹ̀ wá yóò dàbẹ́ ni pé lè ò ní wá ìgbà míì yóò sì gbé èlé wá yóò dàbẹ́ ni pé dẹ̀kọ́ ní ọ̀pẹ̀kun ẹ̀. Allahu Akbar. gbogbo àwọn tọ́lọ́run bá ti bò láṣìírí tí wọ́n rẹ́ran pa abáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. amẹ́ran léyà àkọ́kọ́ ni pé ní kì í ṣe wájìbí ni níta ń pè ní wájìbí òun nìkan tó sọ̀rọ̀ àyàn téèyàn ò bá ṣe é tọ́lọ́ ọjọ́ yẹn yá. bí irun kíkí. bí irun kíkí. bí àwẹ̀ gbígbà tẹni tí yóò rẹ̀ tí a kò súnà wọ́n gbà wẹ̀. muakkada òun náà ni iléyá pípa níta ń pè ní súnà muakkada òun náà ni súnà tó ṣe pé òjíṣẹ́ Ọlọ́run ọba ló ṣe é tó ṣe pé ẹni tó bá lè ṣe é yọ gbàládá ẹni tí ó bá sì ṣe kò lẹ́sẹ̀ níta bá wá lẹ́sẹ̀ fún Ọlọ́run ọba kì í gbé lọ́rọ̀ yẹn lé ẹ̀ lórí ó gba àwọn tọ́lọ́run ọba fún lágbára tí wọ́n ti rẹran mo bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ tí ó bá lágbára àwọn èyí yáwó ṣe léyà
ọlọ́run ọba èé gbé tó bá ga jù yẹn lọ kèé gbé léyìn lórí o. àwọn tó tiẹ̀ pẹ̀rẹ̀ ń bọ̀ akẹ́ran fún wọn. àwọn tó sì kẹran bọ̀ akẹ́ran fún wọn torí wọn ò lè dájẹ́ ọlọ́run ti sọ pé ká má dájẹ́. ẹni tí ó pa ẹ fún ẹni tí ó wà á bèrè gbà ẹran léyà mi dà ẹ fún ayọ̀ tí wọ́n lẹ̀ ní. oúnjẹ ni kẹ́ ẹ tọ́jú ẹran léyà ń bọ̀. nítorí ìdí eléyìí ẹ pa o. kéèyàn má lọ yáwó pẹran ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ déédéé bọ́lọ́run bá ti ṣe fún yàn mọ́ lọ́lọ́run bá fẹ́ kéèyàn ó ṣe mọ́ lórí ẹ̀sìn tó bá nínáwó nú. bẹ́ẹ̀ sì wá ní gbogbo orú àwa yìí dé tá a máa iṣẹ́ ìjọba tíjọba ẹ péjọba ò tí ì sanwó tá a sì mọ̀ pé tíjọba bá sanwó èrè owó iléyà ọ̀yọ́ ń bẹ̀ irú wa òun wọ́n ṣe rúkṣọ̀ fún wa pé káwọ̀ ya owó torí bó bá ti dé bó wá bá ti dé kò dàbí ẹni pa jẹ gbèsè bí wà tá a fowó pamọ́ sí ìgbéka tọwọ́ owó tí ì tẹ́nu àmọ́ tí ó bá rí bẹ́ẹ̀ kọ́ máa lọ yàwó paléyà ẹ̀ tí ò níbi tó wó ti wọlé kọ́ máa lọ yàwó paléyà tó tọ́ bá yàwó paléyà ó fi ìnira kúnnira fún ara rẹ̀ náà ni ọlọ́run bó sì fẹ́ wá fún nira ìdẹ̀kùn lọ́lọ́run bá fẹ́ wá fún. ẹ ṣe púpọ̀ àwọn kan wà ń bẹ nínú àwọn obìnrin ọlọ́run kẹ́ wọn débi káwọn náà tún lè paléyà yàtọ̀ sí tọkọ wọn kì í wá ṣe gbogbo wọn lọ́lọ́run kẹ́ bẹ́ẹ̀ obìnrin mi ò sáfẹ́ ṣèṣe pé kẹ́ lè mọ̀ pé èmi náà kú ẹ̀sìn ọkọ rẹ̀ pa o yóò kó àfitú lásìkò náà tún rẹ̀ ràn ẹ bá a ṣe fatiwa lórí eléyìí. fatiwa àwọn mufti náà ó ṣe fatiwa àmọ́ dáhùn lórí eléyìí òun gẹ́gẹ́ bí ìmọ̀ òun ni pé gbogbo tá a bá pè lẹ́sìn nínú Islam àtọkùnrin àti obìnrin ló yẹ kó ṣe. Masha Allah. bọ́kùnrin bá lágbára láti pẹran kọ́ka bọ́ bá lágbára láti rà fún ìyàwó rẹ̀ gan-an pẹran tiẹ̀ ní kọ́ra fún ṣeré àfaramọ́ obìnrin mi ọlọ́run fún lásìkò ju ọkọ lọ o. bẹ́ẹ̀ni. obìnrin sì ní déédéé àsìkò ọkọ lóní obìnrin mi sì ní ìkọ̀ lágbára tó ọkọ àwọn tọ́lọ̀ bá fún lásìkò lára àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin wa àwọn ní oríṣiríṣi ọ̀nà o wọ́n máa ń sẹ́jọ́ wọ́n tún sówò bí wọ́n bá lágbára àti pẹran kún wọn pẹran àmọ́ kí wọ́n mọ̀ láníyàn pé àwọn fẹ́ fi ráìvà ọkọ kí ló ṣe tí mo lè ṣe kí ni ipá rẹ̀ kátípà ní ọ̀ka àníyàn wọn ba iṣẹ́ wọn jẹ́ yóò bàjẹ́ ẹni tó bá lágbára láti pẹran kó sọ fún baálé rẹ̀ pé tó alhamdulilayi nígbà tó pèsè ẹ̀sìn ni èmi náà mo fẹ́ pẹran mo fi ràn yín lọ́wọ́ kó sọ bẹ́ẹ̀ ọkọ inú ọkọ gan ó dùn sí ẹran tìyàwó ẹ ní pé ọkọ báwọn yóò bá mójútó pé ẹran tìyàwó mi ni ẹ má fọwọ́ kàn ó ní ẹ̀sìn kọ́kọ́ ṣe àwọn kò ṣe bẹ́ẹ̀ amọ́tọ́bìnrin bá lẹ́ ọlẹ́mí ìgbéraga pẹ̀lú sẹ́ẹ̀sìn ọlọ́run bò ní wo kò ní jèrè ń tọ́ba ṣe ọlọ́run bò ní wo ọlọ́run bò ní wo ẹni tí ó bá wá lágbára rẹ̀ kọ́mọ́wù tiẹ̀ wọlé Ànábì sallallahu alaihi wasallam ó ti pẹ̀lú fáwọn mùsùlùmí ẹran iléyá méjìlá Ànábì máa pa yóò pa kan fún àti fámìlì rẹ̀ yóò wá pa kan fún gbogbo mùsùlùmí ayé tọ́mọ̀ yìí pé wọn ò lè lágbára kí wàhálà wa bọ́lá wọn bá fún alágbára rẹ̀ Ànábì ti pa fún wa pípa tá Ànábì pa fún wa ní gbogbo ayé máa fi dẹ́ran jọ ta ni wọ́n gbà nù léyà tó pòǹkà jẹran léyà àfẹnubá ní kórìíra kódà bí ẹ ṣe mùsùlùmí à ń kẹrin bọ̀ wá bá wọn. kódà lọ́fíìsì wọn ò tiẹ̀ béèrè parí ọdún nìyẹn láti wá dà alhamdulilayi abèlè wúrà wa tá a tiẹ̀ ní wọn lẹ́bí tá a ní wọn lára yìí àjọ tí wọ́n lẹ̀ báyìí nítorí wọn ó béèrè lọ́wọ́ wa bọ́ọ̀lù ti fi ká ṣe nù ni kọ́lọ́wọ́n bá kọ́ gba ẹ̀sìn mọ́ kórìíra ẹnìkan gbogbo wa ẹ̀dọ́ Ọlọ́run ni wa. tọ́ ẹ wá jẹ́ ká sọ tàwọn aláṣejù tó ṣe pé nínú ọdún bá a ṣe wà nínú ọdún yìí àwọn kan wọ́n fẹ́ràn àṣejù láti lè máa fi ṣẹlọ́ọ̀ nínú ọdún àgbà ń bẹ nù wọn ọmọdé ń bẹ nù wọn ọkùnrin ń bẹ nù wọn obìnrin ń bẹ nù wọn kí ni wọ́n máa ṣe wọ́n máa ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ lásìkò ọdún pé à ń sọdún ni sáà ń sọdún ni ká lọ hangout ká lọ síbì kan níbi tá a ti pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa wípé ká máa lọ lè mú nǹkan ní nǹkan tí ò tọ́. ẹran mi létí gbàtà wà kéèké àwọn orin kan bẹ táwọn ọmọ kéèké máa kọ ní sì kọ nígbà àdàgbàlá tó mọ̀ yìí pé ara tó mọ implication rẹ̀ á pé ọdún ló dé là ń yọ̀ ọlọ́pàá ò lè mú wa ọdún ló dé là ń yọ̀ bẹ́yìn bá yọ̀ tó sì yọ̀ ọdún ọlọ́pàá ò mú ká tó wá pọ̀ lọ́hùn ọlọ́run ọba ó ti ṣàlàyé fún wa àwọn kan tó jẹ́ tọ́ nínú Al-Qur'an ó
ó sì ṣàlàyé fún wa àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ nínú alukur'an ní tó bá jẹ́ ẹ̀tọ́ láti ìgbà tọ́lọ́run bá ti sọ alukur'an kalẹ̀ ẹ̀tọ́ ní ó jẹ́ títí Ọlọ́run fi nílò ayé mọ́ ní tó bá jẹ́ èèwọ̀ láì ìgbà tọ́lọ́run bá ti rán tó ti gbójíṣẹ́ dìde sallallahu alaihi wasallam èèwọ̀ ní ó jẹ́ títí tọ́lọ́run bó fi pa ayé rẹ́ torí fíìlì kùránì fún báyìí pé ntọ́jẹ́ tọ́ ni ntọ́jẹ́ èèwọ̀ ni. ntọ́ bá jẹ́ tọ́ ẹnìkan ò lè sọ dé wọ̀ ntọ́ bá sì jẹ́ èèwọ̀ ẹnìkan ò lè sọ dé tọ́ gbogbo àwọn ọmọ ìyá wa tó ṣe wípé ní wọ́n hang out lásìkò léyà àbí lásìkò ọdún àwẹ̀ tí wọ́n ń lọ jẹjẹkújẹ tí wọ́n ń lọ mumukumu tí wọ́n ń ṣèṣekúṣe kí wọ́n mọ̀ pé àwọn ṣe lọ ni ara ọdún kọ̀ọ̀hún kò lè ṣe ẹ̀ṣẹ̀ nínú ọdún bí ó bá ṣẹ̀ṣẹ̀ nú àsìkò tí ò ti ẹ̀jọ́ dún bí èèyàn bá sì ṣe ọlọ́run níjọ́ ọdún tí èèyàn ṣe ànábì wa Muhammad níjọ́ ọdún èyí tó ọ̀hún tí ó bá múra ọ̀tá ọ̀lọ́ ọlọ́run ọlọ́run sì jẹ́ ń yà à ń wá lọ bìkan lọ́ọ́ mutí ni à ń kóra wa jọ́ bìkan lọ́ọ́ ṣe patí ni àbí bẹ́ẹ̀ kọ́ à ń lọ sí àwọn ọmọbìnrin jákujàku níbìkan ni ká mọ̀ pé gbogbo eléyìí ẹ̀ṣẹ̀ ni o kò sì dáa ó kọ̀ọ̀kan náà tẹ̀yàn tó ń pè lọ́dọ̀ wa nílọrin ní ìsìn wa ní àwọn ń ṣe kánífà àléyá kánífà àléyá gbogbo ẹ̀yin ọmọ wa tẹ̀ máa ń ṣe kánífà àléyá ẹ̀ ń ṣe Ọlọ́run Ọba ni bẹ́ẹ̀ bá sì lọ jáwọ́ bẹ́ẹ̀ bá lọ jáwọ́ kúrò ń bẹ́ ẹ̀ ń wáyà Ọlọ́run Ọba náà ni ẹ̀ ń wá bínú kára àdúgbò kọ̀ọ̀kan dìde sádùúgbò wọn. wọ́n gbọ́dọ̀ dìde ni wọ́n gbọ́dọ̀ torí ní táyà bá ni wọ́n gbé dé wá bá wa léwu ká sì dìde láti fọ ìlú mọ́ fúnra ara wa kọ́lọ́run Ọba kó kún wa lórí ẹ̀. àmín ya Allah. ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin èyí ni ohun tí a mú wá fún yín fún ọjọ́ tòní lórí ètò ọdún Iléyá tí a ń ṣe Ọlọ́run já sọ́pọ̀ rẹ̀ láyé o kọ́lọ́run kó sì gbà lẹ́sìn fún wa a tún máa bọ́ sí orí mọ̀ọ́dù míì ní ọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn ni pé tọ́pìkì tuntun à ń bọ̀ wá pẹ̀lú ẹ̀ tí ó ṣe gbogbo aláǹfààní bẹ́lẹ̀ yìí náà ṣe ń ṣe wá láǹfààní ọpẹ́ púpọ̀ fún àlùfáà wa àtún jẹ́ special guest wa láti nǹkan bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn la lò wọ́n fún ètò ti hajj a lò wọ́n fún ètò ti Iléyá wọ́n sì dáhùn gbogbo àwọn ìbéèrè náà ní kínníkínní pẹ̀lú ẹ̀rí pẹ̀lú sunna àti authority láti inú alukur'an ọlọ́run jẹ́ mi yín ogun ọlọ́run bá ṣàlékún dáadáa fún yín gbígbà àdúrà ọlọ́run kó máa ṣe fún yín gbogbo àwọn òbí wa tí wọ́n ti lọ àti ìyá àti bàbá ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn papọ̀ kó ṣe gbogbo wọn lẹ́ni àlìjánnà ọlọ́run fa àwọn àna wa náà kún wọn àti gbogbo àwọn tó ṣe wá lóore tán wà lálùkẹ́ àmọ́ sí wọn lẹ́ni àlìjánnà àwọn tó rí bẹ́ẹ̀ fún wa tán ṣẹ́kù láyé ọlọ́run jẹ́ wọn pẹ́ káwa pẹ̀lú wọn jọ pẹ́ fúnra wa lórí àlàáfíà tó pọ̀ ọlá la ilaha illallah orílẹ̀-èdè Nàìjíríà tá a bẹ̀rẹ̀ ìjọba tuntun yìí ọlọ́run jẹ́ kíjọba náà tù wá là ọlọ́run jẹ́ kíjọba náà tù wá là gbogbo àwọn tí máa mislead ìjọba tí wọ́n fi máa ṣe jákujàku ọlọ́run má jẹ́ wọ́n ráyè lóbi eléyìí o àti ní state ni àti ní federal ni ọlọ́run ò ní jẹ́ wọ́n ráyè bá yí Nàìjíríà padà sí dáadáa bá a ṣe ń fẹ́ kó dáa ju bá a ṣe ń fẹ́ lọ kó sì sojú ẹ̀mí wa ọlá la ilaha illallah ọlá bismillahir rahmanir rahim amana rasulu bima unzila ilayhi min rabbihim wal mu'minun كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كذبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأطعنا ربنا ولا تعمل علينا إسرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين lónìí tí a ṣe ètò yìí ọmọ ìyá wa barrister Adam Muhammad Jamiu Deputy Provost Academic Christ College of Arabic and Islamic Legal Studies àwọn lálejò wa àdúpẹ́ pọ̀ fún yín o ọlọ́wọ́ jẹ́ ṣe pẹ́ yóò sì gbà lẹ́sìn fún yín subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer and the